Arẹgbẹṣọla ti dìyàwó ọ̀lẹ̀lẹ̀ báyìí o. bí SPC ti ń fà á bẹ́ẹ̀ ni PDP ń wá a. sẹ́nẹ́tọ̀ Bashiru Ajíbọ́lá akọ̀wé àwọn APC lápapọ̀ tó fẹ́ du ipò gómìnà Ọ̀ṣun ní 2026 tó ń bọ̀ yìí bẹ́ jáde. ó ní kí gbogbo ayé wá gba òun o. òun kò délé Rauf Arẹgbẹṣọla o. òun kò sì fìgbà kankan bẹ̀ẹ́ pé kó jáde kó wá ran òun lọ́wọ́ lórí ọ̀rọ̀ ìbò Ọ̀ṣun tàbí lórí ọ̀nà tí òun lè fi di gómìnà ìpínlẹ̀ náà lọ́dún 2026. ó ní kí lòun yóò máa wá lọ sílé Arẹ́gbẹ́ tí wíwọ́n epo tàbí tàìrówó rà á pé ibi tí òun bá ti ṣe ó dàárọ̀ ní tòun òun kì í tún ṣe ẹ̀ka alẹ́ níbẹ̀ mọ́jàre. ó ní láti bí 20 ọdún lòun ti mọ aṣáájú Bọ́lá Tinubu òun kò sì fìgbà kankan kúrò lẹ́yìn ẹ̀ rí. ohun tó bá ṣe lòun ń ṣe ibi tó bá gbà lòun ń gbà kásá sọ pé ọmọ bíbí inú ẹ̀ lòun. àmọ́ ní ti Raufu òun kò délé ẹ̀ o. òun kò sì bẹ́ẹ̀ pé kó ran òun lọ́wọ́ lórí ọ̀rọ̀ àti di gómìnà. ta ni yóò ṣe tí kò ní pariwo bẹ́ẹ̀? Ajíbọ́lá mọ̀ pé ẹni tí wọ́n bá tọ́ka sí lásìkò yìí pé ó bá èkúlé Arẹ́gbẹ́ kọjá lásán bí ìgbà tí wọ́n pa tọ̀hún nídìí òṣèlú tí wọn kò tí ì gbé sí ni. bẹ́ẹ̀ àwọn kan ti wọ́ Ajíbọ́lá jáde. wọ́n fẹ́ kàn án mọ́ àgbélébùú. ohun tó ṣe pariwo rárá bí ẹni tílẹ̀kùn mọ́tò dáńfó mú lọ́wọ́ nìyẹn. àwọn yìí ni wọ́n jáde tí wọ́n ní òun Ajíbọ́lá o àti ẹlòmíì tó tún fẹ́ du ipò gómìnà yìí ní ìpínlẹ̀ Ọ̀ṣun Bọ́lá Oyèbánjí ti ń rán àwọn èèyàn sí Arẹ́gbẹ́ṣọlá pé kí wọ́n bá àwọn bẹ́ẹ̀ kó lè ran àwọn lọ́wọ́ láti di gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ní 2026. àwọn oníròyìn náà gbé e pé ọ̀rọ̀ ọ̀hún ti di wàhálà burúkú nínú ẹgbẹ́ APC o àti pé fàákájà náà tó ti wà nínú ẹgbẹ́ ọ̀hún ló mú kí Ajíbọ́lá àti àwọn míì máa wá ọ̀nà láti rí Arẹ́gbẹ́ kó lè ràn wọ́n lọ́wọ́. àmọ́ bí Ajíbọ́lá tàbí ẹlòmíì nínú APC bá gbẹ̀yìn láti rí Arẹ́gbẹ́ tàbí láti rán àwọn èèyàn wọn sí i tọ̀hún yóò forí ara rẹ̀ gbé jọ̀gọ̀dì. kò ní yàtọ̀ sí oníbàtà tó fojú dẹ̀gún ẹ̀gún yóò gún. bí olóṣèlú kan bá ní òun wá nǹkan kan nínú APC lọ́sùn tó bá jẹ́ kí wọ́n rí òun pẹ̀lú Arẹ́gbẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọn yóò ti sọ di ọ̀tá Gbóyèga Oyètọ́lá. níbẹ̀ ni yóò sì bá tí yóò di ọ̀tá Tinubu fúnra ẹ̀. kò sì sẹ́ni tí yóò lè bá a ṣe mọ́. bẹ́ẹ̀ ni ipò yòówù tó bá wà lọ́wọ́ ẹ̀ yóò bọ́ sọnù kíákíá ni. bí Bashiru Ajíbọ́lá bá ń pariwo pé òun kò bá Arẹ́gbẹ́ ṣe o ó mọ ohun tó ń wí o nítorí bí kò bá ṣọ́ra ẹ̀ wọn yóò gbọ́n ipò akọ̀wé APC tó wà dànù lọ́wọ́ ẹ̀ lójijì ni. bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ìlú Ògìdìgbò ni o. ọlọ́gbọ́n nìkan ló lè jó ọ̀mọ̀ràn nìkan ló lè mọ ìtumọ̀ ẹ̀. àwọn tí ọ̀rọ̀ òṣèlú bá yé gidi ni wọ́n lè mọ ohun tó ń lọ lọ́sùn. kò sí kí àwọn tí wọ́n mọ ẹni tí wọ́n ń pè ní Rauf Arẹgbẹṣọlá má wá ọ̀nà láti rí i nítorí púpọ̀ nínú wọn mọ̀ pé tí a bá ti yọwọ́ ọ̀rọ̀ ìjà kúrò bí ọ̀rọ̀ bá di ọ̀rọ̀ òṣèlú lọ́sùn yìí bàtà tí Arẹ́gbẹ́ bá bọ́ sílẹ̀ ìṣòro gbáà ní fún ẹnikẹ́ni láti kẹsẹ̀ sí. ẹni tó bá fẹ́ mọ bí èyí ṣe rí bẹ́ẹ̀ ìwé tí olóyè Bísí Àkàndé kọ àti àwọn àlàyé tó ṣe nípa Arẹ́gbẹ́ àti bí ẹgbẹ́ wọn AD àti AC ṣe fẹsẹ̀ múlẹ̀ níbẹ̀ ní kítọ̀ ń kà gbogbo àlàyé náà yóò sì yé. pàápàá nígbà tí nǹkan dàrú fún ẹgbẹ́ AD àti ACN láàrin ọdún 2003 sí ọdún 2010 lásìkò tí àwọn Ọlágúnsóyè Òyìnlọ́lá àti ẹgbẹ́ PDP wọn fi ń ṣèjọba ìpínlẹ̀ náà lọ. nígbà tí ẹgbẹ́ PDP ń ṣèjọba ọ̀pọ̀ àwọn tí wọ́n ń pe ara wọn ní APC lẹ́nìí yìí náà ni wọ́n ti rọ́ sínú ẹgbẹ́ ọ̀hún tí wọ́n sì ti ń bá ayé wọn lọ níbẹ̀. nígbà náà ni Arẹ́gbẹ́ dé pẹ̀lú agbára òṣèlú wọn láti Èkó tó sì fi ara rẹ̀ hàn bí ọmọlẹ́yìn Tinubu tó ti kọ́ṣẹ́ náà tó mọ̀ ọ́n dójú àmì gan-an. yàtọ̀ sí ọ̀rọ̀ ìdìbò tàbí kàmpéènì nígbà tí ọ̀rọ̀ òṣèlú bá di wàhálà ńlá ká kojú àwọn alátakò tí wọ́n wá tìjàtìjà àwọn tí wọ́n wá pẹ̀lú àdá àti àwọn tó ń gbébọn rìn pàápàá. Arẹ́gbẹ́ṣọlá náà ní àwọn èèyàn tiwọn tí wọ́n ń kojú wọn. wọ́n ní àwọn wèrè nílé tí wọ́n fi ń kojú àwọn wèrè láti ta. láti Èkó ni wọ́n ti kó gbogbo eléyìí lọ sí Ọ̀ṣun nítorí Arẹ́gbẹ́ ló kó àwọn ọmọ onímọ́tò àti àwọn ọ̀gá àwọn agbèrò gbogbo àwọn OPC àti gbogbo àwọn ajìjàgbara táwọn AD AC àti ACN ń lò lẹ́kọ̀ọ́ jọ. bí ẹ bá sì rí àwọn obìnrin oníjó tí wọ́n ń pè ní Láyé Olúgbọ́n lẹ́kọ̀ọ́ àwọn tí wọ́n máa ń kọrin lẹ́yìn àwọn olóṣèlú yìí kiri àwọn Arẹ́gbẹ́ ló kó ìyẹn dé lára ọ̀tún
torí òun ni bàbá ẹgbẹ́ wọn lẹ́kọ̀ọ́. Gbogbo eléyìí ló sì kó wọ inú òṣèlú Ọ̀ṣun. Yàtọ̀ sí èyí, púpọ̀ nínú àwọn tí wọ́n wá di nǹkan nídìí òṣèlú lọ́ṣun lónìí yìí, àwọn tí wọ́n ń di ipò pàtàkì mú, ọ̀pọ̀ wọn Èkó ni wọ́n wà tẹ́lẹ̀. Àwọn ọmọlẹ́yìn Arẹ́gbẹ́ tí wọ́n ti ń tẹ̀lé láti ìgbà náà ni, kódà títí dórí Adégbóyèga Oyètọ́lá fúnra ẹ̀. Gbogbo àwọn yìí náà ni wọ́n sì jọ ọ̀rọ̀ wá láti Èkó nígbà tí ìjọba bọ́ sí ọwọ́ ẹgbẹ́ wọn. Èyí ni pé láti ìbẹ̀rẹ̀ títí di àsìkò yìí ni Arẹ́gbẹ́ ti lérò lẹ́yìn. Kò sì sí ohun tí wọ́n lè fi kápá ẹ̀ báyìí bí kò bá jẹ́ owó àti agbára ìjọba àpapọ̀. Àti níwọ̀n ìgbà tó ti jẹ́ òun ló wá fi ìpìlẹ̀ APC tuntun yìí lélẹ̀ lọ́ṣun, yóò ṣòro kí ipa rẹ̀ tó parẹ́ bẹ́ẹ̀, torí àti ránmú gángan kò ṣẹ̀yìn èékánná o. Ohun tí àwọn tí wọ́n ń tẹ̀lé mọ̀ ní èyí, wọn ò sì purọ́ fúnra wọn. Kálukú wọn mọ̀ pé tí àwọn bá ní àtìlẹ́yìn Arẹ́gbẹ́, ìrọ̀rùn ni yóò jẹ́ fáwọn láti wọlé, nítorí ọ̀gọ̀ọ̀rọ̀ ọmọlẹ́yìn ẹ̀ ló wà nínú APC tí wọ́n kàn ń tẹ̀lé àwọn Oyètọ́lá nítorí ọgbọ́n àtijẹ. Nígbà tí Arẹ́gbẹ́ bá ṣe àmì sí wọn, ẹni tí wọ́n bá jọ tì lẹ́yìn nínú APC náà ni yóò wọlé. Ohun tó ṣe jẹ́ kì í ṣe àwọn Oyèbánjí àti Ajíbọ́lá nìkan ni wọ́n ń wá rèé. Bí àwọn kò sì yọjú sí gbangba láti bá a sọ̀rọ̀ tàbí láti béèrè fún àtìlẹ́yìn ẹ̀ bí Ajíbọ́lá ti ń pariwo yìí, àwọn tí wọ́n ń ṣiṣẹ́ fún wọn, àwọn àgbààgbà ẹgbẹ́ wọn tí wọ́n fẹ́ kéèyàn tí wọ́n di gómìnà yóò ti máa bá a sọ̀rọ̀ lẹ́yìn, nítorí kò sí ohun tí olóṣèlú ń wá jù kó wíìnì lọ́jọ́ ìdìbò lọ. Kò sì sẹ́ni tí wọn ò lè bá ṣọ̀rẹ́ bó bá ti dà bẹ́ẹ̀. Àwọn àgbà APC mọ̀ pé tí Arẹ́gbẹ́ bá wà lẹ́yìn àwọn láti wọlé kò ní ṣòro rárá fáwọn ni. Àmọ́ bí àwọn APC ti mọ̀ pé ìkòkò ọbẹ̀ ńlá kan ni Arẹ́gbẹ́, tí àwọn tó lọ́gbọ́n gan nínú wọn sì mọ̀ pé ẹni tó bá sọ pé oyin kò dùn abẹ́rẹ́ ẹ̀ ló kù kan, bẹ́ẹ̀ náà làwọn PDP Ọ̀ṣun mọ̀ o. Kì í ṣe PDP Ọ̀ṣun nìkan ló mọ̀ pàápàá, PDP lápapọ̀ náà mọ̀ pé igi ńlá kan ni Arẹ́gbẹ́, àṣórín tó lè dá nìkan ṣe gbó bí èròjà gbogbo bá pé sí i lọ́wọ́ ni. Àwọn yìí kò sì kọ̀ láti gbé owó ńlá kalẹ̀ fún un kó fi ṣiṣẹ́. Bí Arẹ́gbẹ́ bá sì rówó, yóò dá nǹkan rú jìnnà nídìí òṣèlú Ọ̀ṣun. Ohun tó gbé Àtíkù délé ẹ̀ nìyẹn. Ìdí ọ̀rẹ́ tí àwọn Àtíkù sì fẹ́ bá a ṣe náà rèé. Àwọn yìí mọ̀ pé igba abẹ́rẹ́ kò tó ọkọ́, igba àràwọ̀ kò tó oṣù, pé tí wọ́n bá ti lè rí Arẹ́gbẹ́ mú kí àwọn jókòó fẹ̀yìntì ni iṣẹ́ yóò ṣe. Lára ohun tí àwọn Tinubu àti Oyètọ́lá kò sì ṣe lè foríjì rèé, torí wọ́n mọ̀ pé tí kò bá sí tòun Arẹ́gbẹ́ ni, ìbá ṣòro díẹ̀ fún Adémọ́lá Adélékè láti wọlé lọ́ṣun bíi gómìnà wọn. Àwọn náà mọ̀ pé Arẹ́gbẹ́ ò fi taratara bá wọn dá sí ìbò gómìnà tọdún 2018 nítorí ohun tí wọ́n ṣe fúnra wọn. Wọ́n mọ̀ pé ohun tó jẹ́ kí Adélékè fẹ́ na Oyètọ́lá nígbà náà nìyẹn. Kò sì yà wọ́n lẹ́nu rárá ní 2022 nígbà tí ìjà àwọn àti Arẹ́gbẹ́ ti fẹjú tí Adélékè fẹnu wọn gbolẹ̀ ní gbangba. Nínú ètò òṣèlú àwọn Tinubu, lára ohun tí wọ́n kórìíra jùlọ ni kí ẹnìkan jẹ́ aṣáájú ẹgbẹ́, kí ìjà wá dé kó tẹ̀lé àwọn alátakò lọ, kó sì ṣiṣẹ́ fún wọn láti rí i pé alátakò náà wọlé sípò tó yẹ kó jẹ́ tàwọn. Kò sóhun tí Arẹ́gbẹ́ yóò ṣe tí Tinubu yóò tètè dáríjì bẹ́ẹ̀ yẹn o, nítorí pé ó jẹ́ kí PDP wọlé lọ́ṣun, tó sì sọ Adélékè di gómìnà, tó sì jẹ́ lásìkò tí ìbò ààrẹ fẹ́ bẹ̀rẹ̀. Ẹ̀yìn Yẹmí Ọ̀ṣínbàjò ló tò sí gbágbáágbá, tó sì jẹ́ Àtíkù ló padà wọlé níbẹ̀ lẹ́yìn ìdìbò wọn. Ohun tí àwọn PDP mọ̀ nìyí pé yóò ṣòro kí àárín Arẹ́gbẹ́ àti ọ̀gá rẹ̀ tó tún gún mọ́. Ìbànújẹ́ ọmọ ẹranko sì ni ìdùnnú ìyàwó ọlọ́dẹ. Bí ìjà náà kò ṣe ní parí làwọn yóò máa wá, tí yóò sì fi di ohun tí Arẹ́gbẹ́ yóò ṣe àtìlẹ́yìn fẹ́gbẹ́ wọn. Irú àtìlẹ́yìn tí Arẹ́gbẹ́ ṣe fún Adélékè lọ́jọ́sí ni wọ́n ń wá, pé bóyá Adélékè lọ sí APC tàbí kò lọ o, níbi yòówù tó bá sá ti wà kí Arẹ́gbẹ́ ṣe àtìlẹ́yìn fún kó lè máa bá ipò gómìnà ẹ̀ lọ ni. Eléyìí náà làwọn pàápàá ṣe ń wà, tí wọ́n sì mọ̀ pé kò ṣòro láti rí Arẹ́gbẹ́ fà sọ́dọ̀ bí ìjà òun àti ọ̀gá rẹ̀ kò bá ti parí, tí àwọn Oyètọ́lá náà bá sì ń ṣe bí wọ́n ti ń ṣe yìí lọ. Àwọn tí wọ́n mọ ọgbọ́n òṣèlú mọ̀ pé lásìkò ìbò tó ń bọ̀ ní 2026 yìí, ìyẹn ìbò gómìnà, mẹ́ta ni ìbò náà yóò pín sí o. Ọ̀kan yóò wà fáwọn APC, ọ̀kan yóò wà fáwọn PDP, ẹ̀kẹta yóò sì wà fáwọn Arẹ́gbẹ́ àti ọmọlẹ́yìn rẹ̀. Bóyá ẹgbẹ́ tọ́ọ̀pù ló pè é ní o, tàbí ẹgbẹ́ ọmọlúàbí, tàbí kó má tiẹ̀ pè wọ́n ní orúkọ kan rárá,
àwọn èèyàn kan wà tí wọn kò lè fi Arẹ́gbẹ́ sílẹ̀ tó jẹ́ níbi yòówù tó bá ń lọ ni wọn yóò tẹ̀lé lọ, kódà kí wọ́n máa fi ẹnu tàn àwọn míì jẹ́ pé àwọn làwọn ń bá lọ. Àwọn èèyàn Arẹ́gbẹ́ yìí ni yóò wá pinnu ibi tí ìbò náà yóò dorí kọ gan-an. Bí ẹnìkan kò bá mọ̀, bí ìgbà tí APC Ọ̀ṣun pín sí méjì ni, nítorí lára wọn ni àwọn ọmọlẹ́yìn Arẹ́gbẹ́ ti jáde wá. Tí Arẹ́gbẹ́ bá fa ìbò wọn kúrò nínú APC yóò le díẹ̀, tó bá sì yọ ìbò tó fi ṣàtìlẹ́yìn fún PDP náà kúrò yóò le fáwọn náà gan ni. Nídìí èyí, ẹni tí Arẹ́gbẹ́ bá jámọ́ lọ́wọ́ nínú àwọn APC àti PDP ni yóò rí nǹkan mú dáadáa ju ẹnìkejì ẹ̀ lọ. Fún àwọn tí ò bá yé kó tètè yé wọn, APC ń wá Arẹ́gbẹ́. Bí ẹgbẹ́ ń parọ́ pé àwọn kò wá, àwọn tí wọ́n ń fẹ́ du ipò gómìnà mọ̀ pé alágbára àwọn nìyẹn, wọn kò sì kọ̀ bí wọ́n bá rí àtìlẹ́yìn ẹ̀ gidigba. Bó tiẹ̀ jẹ́ àwọn náà kò ní fẹ́ kí ọ̀rọ̀ náà la ariwo lọ. Àwọn PDP ni kò lè fi tiwọn bo, nítorí wọ́n mọ̀ pé àwọn ń fẹ́, wọ́n sì ń fẹ́ fi hàn APC pé òkúta táwọn ọ̀mọ̀lé tí wọ́n kọ̀ sílẹ̀ ti di pàtàkì igunlé lọ́dọ̀ tàwọn o. Bí ọ̀rọ̀ náà yóò ti wá rí àti ibi tí kinní náà yóò já sí, bí ìbò bá ti ń súnmọ́lé ni yóò máa tú jáde. Àmọ́ ní báyìí, Arẹgbẹṣọlá ti di eegun ẹja pàápàá sí APC lọ́rùn, kò ṣeé gbẹ́mì bẹ́ẹ̀ ni kò ṣeé tú dànù, àfi kí wọ́n máa fẹnu yiri ẹ̀ o. Ìyàwó ọ̀lẹ̀lẹ̀ sí ni pẹ̀lú bí APC ti ń fà á ní PDP ń wá, àfi ká máa wòrán ẹni tí yóò já mọ́ lọ́wọ́ nínú àwọn méjèèjì o. Ọláyíwọlá alága ló yẹ ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú Ọ̀ṣun wọ̀nyí wò fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú déédé àkókò yìí o.